ilẹ̀ Lárúbáwá kí ló wà nínú pé èèyàn kéwù gan so orí burúkú wo ló wà ń bẹ̀ yẹn kí ló táwọn èèyàn máa ń sọ̀rọ̀ bíi wèrè bí ẹ tó ní ẹ ti dàrú mò ń kéwù mò ń sọ èdè ẹnìkan ní bóyá mò ń sọ tápà mò ń sọ jẹ̀bú mò ń sọ haúsá èmi náà gbá haúsá náà mo gbá haúsá dáadáa. torí ẹ pẹ́ńlẹ̀ haúsá. bẹ́ẹ̀ ni sà so èdè lásán sí wádìí tá a máa fi wá tí àwọn ọmọ wèrè kan máa bá wa wọ́n máa fọwọ́ lálẹ̀ níwájú. gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tí ń wò mí ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run o lákòókò tá a wà yìí kò sí èèyàn kankan láyé lórí ilẹ̀ ọlọ́run tó ní opportunity àbí tó ní excuse kankan láti má jẹ́ mùsùlùmí mọ́ torí pé ẹ̀rí tá a fi mọ̀ yí pé ọlọ́run ọba àlìkẹ́ ọlá ló sọ ẹ̀sìn yìí kalẹ̀ ẹ̀sìn Islam ẹ̀sìn òdodo ni ó ti pọ̀ kọjá kéèyàn tó ní excuse a nínú àwọn ẹ̀rí tá a mọ̀ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún mùsùlùmí léni tí gbogbo wa ó fi padà lọlé tá a ronú tá a dúpẹ́ fọ́lọ́run pé ọlọ́run wo mọ̀ ṣe òun náà ni àwọn arákùnrin méjèèjì tí ẹ wo fídíò wọn tán lókè nísìn ọlọ́run ọba ń sọ̀rọ̀ àwọn kan nínú Al-Qur'an bàbá sokoti àgbàlagbà ni wọ́n kì í ṣerú èmi mo gbọ́dọ̀ máa bá wọn sọ̀rọ̀ arákùnrin tí wọ́n ń pè ní náìsì yẹn òun náà ti dàgbà débì kan kódà ó ti lókìkí rí èmi ò gbọ́dọ̀ sọ nǹkan kan lórí wọn àwọn èèyàn ńlá jàǹkàn ni wọ́n nígbà kan kó tó di páyò mọ̀ wọ́n mọ́ bí mi bá wá ń dá wọn lóhùn á dàbí pé mò ń ṣọ̀yájú òun mo fẹ́ dá wọn padà sọ́dọ̀ ọlọ́run ọba tí kì í ṣẹgbẹ́ oníkálukú wa àtànàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run tí kì í ṣẹgbẹ́ èèyàn kankan so ẹ jẹ́ ká wò inú Al-Qur'ani láti gbọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ sáwọn ọkùnrin méjèèjì yé bàbá soko tí wọ́n sọ wọ́n ní Abdul Razak wọ́n ti jẹ́ mùsùlùmí rí ọlọ́run má jẹ́ á padà sí aburú arákùnrin tí wọ́n ń pè ní àdìgún yìí òun náà wípé òun ti jẹ́ mùsùlùmí rí àbí kírísítẹ́nì tí ẹ̀ á máa dàrú mọ́ lọ́wọ́ púpọ̀ ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa gbogbo yín ẹgbẹ́ Kùránì yín kẹyẹ wò ọlọ́run bá ń sọ fún wa ní Quran 2 verse 14 ọlọ́run describe àwọn kan bọ̀ wá àwọn kèfèrí ní tẹ́bálì ká láti òkè kò burú ṣùgbọ́n torí àsìkò díẹ̀ ta nínú àwọn fídíò sì ẹ jẹ́ kí n gbé láti bẹ̀yẹn ọlọ́run ní wa iza laqul ladhina amanu bí wọ́n bá pàdé àwọn tí wọ́n jẹ́ mùmínì qalu amanna àwọn tá à ń sọ̀rọ̀ nípa wọn wọ́n mọ̀ wí fún wọn pé mùsùlùmí làwa náà ìsìláàmù là ń ṣe wa iza khalau ila shayatinihim àmọ́ tí wọ́n bá dọ́dọ̀ àwọn èṣù tí wọ́n ń bọ ní kọ̀rọ̀ yàrá ẹ máa di ọ̀rọ̀ yìí torí pé yóò padà nítumọ̀ tó pọ̀ gan níwájú wa iza khalau ila shayatinihim tí wọ́n bá dé ọ̀dọ̀ àwọn nǹkan èṣù tí wọ́n rò pé àwọn wá agbára lọ́dọ̀ àwọn nǹkan yìí qalu inna ma'akum wọ́n máa sọ pé ẹ̀yin èṣù wa ẹ̀yin òṣà wa gbogbo ẹ̀yin nǹkan tá a gbé sí kọ̀rọ̀ tá ń bọ a wà pẹ̀lú yín à ń bẹ pẹ̀lú yín innama nahnu mustahzihun ṣe rí àwọn mùsùlùmí tá ń tẹ̀lé káàkiri níta gbangba yẹn à ń fi wọ́n ṣe ẹ̀yẹ ni à ń fi wọ́n ṣe bójúbójú ni ọlọ́run wá wípé ẹni pé ńgbà tí wọ́n ń ṣe nǹkan yẹn ọlọ́run kọ́ ló ní kí wọ́n ó ṣe òun fi wọ́n lẹ̀ wọ́n choose lẹ́yìn ìgbà tọ́lọ́run bá fi ọ̀nà mọ̀ wọ́n tán láti máa fi islam ṣe yẹ̀yẹ́ nígbà tí wọ́n ń pera wọn ní mùsùlùmí publicly nìyẹn ọlọ́run ní Allahu yastahzi'u bihim ọlọ́run ọba ó sọ wọ́n di nǹkan ṣe yẹ̀yẹ́ wa yamudduhum fi tughyanihim ya'mahun á wá wípé kẹ́mi wọn ó gùn fi tughyanihim nínú ìbàjẹ́ tí wọ́n ń ṣe ya'mahun wọ́n á jìn sínú ẹ̀wọ̀n ní mọ̀nà padà mọ́ ulaika alladhina ishtarahu ad-dalalata bil-huda àwọn tá à ń sọ̀rọ̀ wọn fún yìí àwọn ni wọ́n ní ọ̀nà mọ̀ lọ́wọ́ ìyẹn islam tí wọ́n bí wọn sínú ẹ̀ àbílẹ̀ tí wọ́n gbà tẹ́lẹ̀ ishtarahu ad-dalalata bil-huda wọ́n wá mú islam yẹn ọ̀nà mọ̀ yẹn wọ́n ta wọ́n fi ra nù fama rabihat tijaratuhum ẹgbẹ́ ìdájọ́ àkọ́kọ́ lórí wọn fama rabihat tijaratuhum owó tí wọ́n ń dáwọ́lé tí wọ́n fẹ́ káwọn jèrè nídìí ẹ̀ tí wọ́n fi ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run fama rabihat tijaratuhum wọ́n jèrè nídìí ẹ̀ wa ma kanu muhtadin nkẹlẹ́ kejì tí ó ṣẹlẹ̀ sí wọn ni pé wọ́n wá ní rí ọ̀nà mọ́ Ọlọ́run kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ ló ṣe wọ́n lọ́nà Islam yẹn ń bẹ lára wọn ṣùgbọ́n wọn lè fara da discipline ẹ má mu ọtí ẹlẹ́yìn tó ṣe irun gbọ̀n irun mú bí irun mú àwọn ọ̀mùtí abẹ́ni tó jẹ́ pé sexual tape ẹ líkì ń jò nítorí pé kò lè mára dúró gbogbo àwọn nǹkan yìí wọn lè fara da ẹlẹ́ẹ̀kejì sùúrù tí Islam àmọ́ kọ́yàn pé ogun tá a bá ní láyé máa ń lọ bọ́lọ́wọ́n ò bá fún wọn ṣe sùúrù lórí ẹ̀ àgbọ́yé mùsùlùmí ni pé torí ká lè káyé jọkọ́ la fi láyé èmi tí mò ń ṣe wáàsí fún wọn yìí kì í ṣe pé mo ní property àbọ́lá àbókìkí jù wọn lọ ṣùgbọ́n inú mi ń dùn jù wọn lọ mo wà nù dùnnú inú mi ò bàjẹ́ torí pé mo nírètí pé mò ń lọ dé bá nǹkan kan níwájú Ọlọ́run kódà bó bá tiẹ̀ jẹ́ kèfèrí náà kò sí nǹkan kan tó nira láyé tó tó ìgbésí ayé hopelessness tí kèfèrí ní gbogbo ohun tí ń lé láyé bó bá fẹ́ lókìkí bí àwọn nǹkan kò ní tó wọn bọ̀dá àdìgún nice níjọ́ tá a ti ń gbọ́ pé èèyàn ṣe rere nínú àwọn olórin níjọ́ wo lẹ ti gúrò wọn kàn bàbá sokoti níjọ́ tí wọ́n ti ń po ní tíátà tí wọ́n ń gbé dáadáa ṣe láyé àbí tí wọ́n ń fíjọ àwọn èèyàn táyé mọ̀ wọ́n níjọ́ wo lẹ ti gúrò wọn kàn bí wọn ò bá yé sọ̀rọ̀ controversy èèyàn kankan ìbá ti gúrò wọn láyé Quran sọ pé fama rabihat tijaratuhum ohun tí wọ́n ń torí ẹ̀ ṣe mùnáfìkì tí wọ́n ò dúró lórí Islam wọn kì í jèrè ńbẹ̀ ǹjẹ́ gúrò náìsì mọ́ ǹjẹ́ gúrò bàbá sokoti mọ́ kó tó dé ní wa ma kanu muhtadin nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ consequence àbòsí wọn tí wọ́n ṣe ni wípé wọn ò ní mọ̀nà láíláí Ọlọ́run bá wà dákẹ́ ńbẹ̀ ó ṣàlàyé ẹ̀ tó yé wa yékéyéké ó ní mafaluhum ẹwà àwọn méjèèjì tí wọ́n sọ̀rọ̀ yà àpèjúwe wọn kàmọ́fàlì lẹ́dí stáwọ́kọ̀ọ́dà náà rọ̀ ń tá a lè fi wọ́n wé lẹ́ni tó dá iná falamma ada'at ma hawla nígbà tí wọ́n wá dá iná yìí tó ràn torí àbòsí tí wọ́n ń ṣe wọ́n ń dákọ̀ Ọlọ́run níta gbangba torí pé wọ́n rí pé nǹkan tó popular ni wọ́n sì ń lọ ṣe bọ́ lábẹ́lẹ̀ wọ́n ń bá àwọn ṣayatin Kùránì mẹ́ṣẹ̀ bá ṣe kálẹ̀ kan yẹn wọ́n ń bá wọn ṣe ada'at ma hawla nígbà tí wọ́n dáná yẹn tí wọ́n ń sọ pé ogo wa lójó bùlàbùlà gbogbo wa la gbọ́ gọ́ngọ́ aṣọ ń gbà bọ̀dá náà ìsìnkọ́ bàbá sọgọ́ sí kò sẹ́ni tí ó wí pọ́n orí wọn lójú screen rí láyé ìgbà tí wọ́n ń bẹ lẹ́ni táìmọ̀ falamma ada'at nígbà tó wá di pé nǹkan ìmọ́lẹ̀ tán zahaba Allahu bi nurihim
torí pé ògo wọn kì í ṣe ibi tó tọ́ ni wọ́n ti gbà wọn dóde Ọlọ́run zahaba Allahu binurihim ìmọ́lẹ̀ yẹn lọ́lọ́run bá pa mọ́ wọn lójú wa tarakahum fi dhulmati la yubsirun láti ìgbà yẹn o ni wọ́n ti bọ́ sínú òkùnkùn wọn bá dẹni tí ò ríran mọ́ ẹ dákun ewo tí ń jáde lẹ́nu àwọn méjèèjì ǹjẹ́ rí ọ̀nà mọ̀ kankan lára wọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò ṣe ẹ̀sìn láǹfààní bẹ́ẹ̀ ni ò ṣègbésí ayé láǹfààní ìní ń ṣẹlẹ̀ sáwọn náà àwọn tọ́ọ̀tì tí wọ́n ní nípa Islam ṣáájú kó tó di páyé dì báyìí tó sọ wọ́n nù tí wọ́n fi wá ògo lọ síbi tí wọ́n rò pé wà tí ò sí ń bẹ̀ tí wọ́n fi padà wá dẹni tó parí máyé la àwọn nǹkan yẹn ni wọ́n padà wá ń gbé jáde lénìí ọ̀rọ̀ Ọlọ́run ọba ní nípa wọn ní mùsùlùmí ó fi máa dúpẹ́ tá máa lékún nígbàgbọ́ gbogbo ẹni Ọlọ́run ọba bá di ẹsẹ̀ rẹ̀ mú rántí pé kì í ṣọgbọ́n rẹ o nígbà tó bá wọn ṣe mùnáfìkì Ọlọ́run ọba máa lé ẹkún nímọ̀nà ni ó sọ̀rọ̀ àwọn míì ó ní wallazina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí wọ́n dó sójú ọ̀nà wọn tí wọ́n gbìyànjú bó ti tọ́ kí wọ́n ṣe á máa fọ̀nà mọ́ wọn sí ni ṣùgbọ́n rú àwọn eléyìí ẹ̀yẹ́ di pé wọ́n pàdánù ayé wọ́n dẹ̀ pàdánù lálùkìyámọ̀ náà mo fàṣikò yí pè yín ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ti sọ̀nà tó yìí kẹ́ padà sí Islam ẹ má pòfo ọ̀nà méjì àwọn tí wọ́n dé tí wọ́n lógo lẹ́yìn yín ti ní wọ́n ti ń lò lọ kò rọrùn pé yóò padà sọ́dọ̀ yín mọ́ ṣùgbọ́n ẹ má tún pàdánù àlìkìyámọ̀ náà nígbà tẹ́ ti pàdánù ayé tán a gbọ́dọ̀ parí ọ̀rọ̀ nípa olórin àti olóṣèré ká má fọ̀rọ̀ olórin kún ìkànnù àwọn ọ̀jọ̀gbọ́n tó jẹ́ àfa olórin lárúbáwá ni lárúbáwá tí wọ́n ń sọ pé èdè lásán yìí ní ìfikọ́ ilé kọ̀ọ̀kan sìn òun kì í sọ̀rọ̀ Kùránì o ọ̀jọ̀gbọ́n lárúbáwá ni ó ní idha sa'a fi'lul mar'i sa'a dhununuhu wa saddaqa ma ya'taduhu min tawahumi idha sa'a fi'lul mar'i ẹni ṣe ọwọ́ ẹ bá burú ó láburú tí ń ṣe ń kọ̀kọ̀ sáà àzùnú ònùhun gbogbo èròǹgbà rẹ̀ èròǹgbà abú ni yóò máa jẹ́ gbogbo ẹni tí ń bẹ lára rẹ̀ yóò máa fura sí wọn ni wá sọ dákọ̀ mọ́ yàtà àdúhun mi ń ta wà hùn mi gbogbo èròkérò tí bá ti ń wá sí lọ́kàn pé lágbájá ń dín aburú ṣe ní kọ̀rọ̀ kó káwọn mọ́ yóò sì máa gbà á gbọ́ pé tòótọ́ ni bí bá ń rò pé Islam kì í ṣẹ̀sìn yóò tọ́ ṣe báwọn èèyàn kan ni wọ́n gbé lẹ̀ torí pé làákàyè rẹ̀ ò kọjá débi títí ń ronú yẹn torí pé tí ń ṣe ń kọ̀rọ̀ wọn fẹ́ kó jẹ́ portion everybody yóò bá máa wò pé tòótọ́ lílé ṣùgbọ́n kì í ṣe tòótọ́ èròǹgbà rẹ̀ ló nílò láti tún ṣe torí pálá burú ni Ọlọ́run má yẹsẹ̀ wa kó nínú Islam láíláyọ̀ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.